Akọ́dá o máa ṣe wọn ò ní o, aṣẹ̀dá ìbá ẹ o, òrùnlé àbá àgbọ̀nrẹ̀gún ó máa kó àtìlẹ́yìn mi o, torí ìwọ lẹni tó ń tún orí ẹni tí ò sunwọ̀n ṣe. Ìwọ làwọn ọmọ káàárọ̀ òjíire, àwọn ọmọ odù tó bí ìwà náà fi ṣe ìmọ́lẹ̀ tí wọ́n fi rí ojútùú lé ayé wọn. Tó ẹ̀yin olùgbọ́ mi, abala ẹ̀kẹwàá máa rí o, a máa kó etí ìgbọ́ o, etí tá a máa fi gbọ́ ohun tí mo fẹ́ ṣe lálàyé lénìí tí náà ní di o. Kókó ọ̀rọ̀, ta ni ọkọ ìyàwó? Àwọn ọmọ káàárọ̀ òjíire, àwọn ìṣòro tó kúnnú ilé ayé ọ̀pọ̀lọpọ̀ wa, èyí tó jẹ́ ọ̀kan ṣoṣo nú ẹ̀, òun náà ni mo fẹ́ ṣàlàyé ọ̀ lónìí. Fún ẹni tí ó fẹ́ ṣọkọ fún ìyàwó ni àbí ẹni tí ó ń wá ọkọ ni. Omi ò mà ní tán lẹ́yìn ẹja wa o ní ilẹ̀ káàárọ̀ òjíire. Ẹnìkan kì í jọkọ ìyàwó o, torí wọ́n ní àgbájọwọ́ òun la fi ń sọ̀yà. Odidi ìdílé ń jọkọ ìyàwó, odidi ìdílé òun ló ń jọkọ Yorùbá. Ìdílé ló máa wá láàárín wọn, ẹni tí ó tọ́ ká fẹ́ aya fún. Ìdílé ni wọ́n máa kóra wọn jọ, wọ́n á fira wọn ṣe ọkọ fún ìyàwó. Wọ́n á wá wá ẹnìkan tí ó máa jẹ́ aṣojú wọn. Aṣojú yẹn òun là ń pè ní ọkọ fún ẹni tí a bá fẹ́. Ṣùgbọ́n gbogbo ìdílé pátápátá, ìdílé ibi tí arákùnrin ọ̀hún ti jáde, tí a lẹ ọkọ ìyàwó mọ́ lórí, gbogbo ìdílé yẹn pátápátá àwọn ló jẹ́ ọkọ fún ẹni tí a bá fi ṣe aya. Ní ilẹ̀ káàárọ̀ òjíire, ìdílé ló ń fẹ́ aya, ìdílé ló ń tọrọ ẹni, ìdílé ní ń fi ní ṣe ọkọ fún obìnrin. Ǹjẹ́ kò yà yín lẹ́nu? Bàbá wò wá láti àtètèkọ́ ṣe, a rí bí ó ṣe tùbà tó tùṣẹ, nítorí wípé tí ìdílé bá túbọ̀ máa gbèrú sí, ó di dandan kí àwọn ọkùnrin àti obìnrin inú ìdílé yẹn káwọn náà máa dàgbà sókè nínú ètò àti ní ipa tí wọ́n ń kó nínú ilé ayé àti nínú ìdílé. Ìwọ arákùnrin tó bá ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ báyìí, tó jẹ́ pé olóore ọ̀fẹ́ láti jẹ́ ọmọ káàárọ̀ òjíire, tó wá ní oní ìyàwó nílé, níṣe ni kó o bíra ẹ o, ta ló fẹ́ ìyàwó fún ẹ gan-an? Àbí ìwọ fúnra ẹ ló lọ fẹ́ ìyàwó fúnra ẹ? Wọ́n ní ká ṣe bó ṣe yẹ ká ṣe, kó lè rí bó ṣe yẹ kó rí. Ó nídìí ní ilẹ̀ káàárọ̀ òjíire, ìdí tí àwọn ẹbí tí wọ́n máa ń kóra wọn jọ, òun ni wípé kí ọmọkùnrin tó ní ọkọ ta fẹ́ mú ọkọ fún, tó ládàá ta fẹ́ má dàá fún, kó má lọ sílé wọ̀. Nítorí wípé ẹni tó bá wà lọ́kùnrin kò yá láti rí àwọn ohun tó ṣe pàtàkì fúnra rẹ̀ lára arábìnrin kan tó fẹ́ sọ di ìyàwó, tá ń pè níyàwó. Ìwọ arákùnrin tó ń wo arábìnrin kan tó ló fẹ́ sọ di ìyàwó, àbí tó ti ń pè níyàwó ẹ, ṣe ni kó béèrè lọ́wọ́ ara ẹ wò, ọkùnrin ni ẹni àbí ọkọ? Torí wípé ọkọ ó yàtọ̀ sí ọkùnrin. Ọkùnrin ń ta fi ń ṣọkùnrin, kò sóbìnrin tá a lè fi ṣe ọkùnrin fún. Ń tá a fi ń ṣe ọkọ, lákọ̀ọ́kọ́ ọgbọ́n, òye, ìmọ̀ àti ìwà tí
arábìnrin tẹ́ ẹ fi ṣe ìyàwó tó lè fi gbẹ́kẹ̀lé yín, tó lè sọ wípé tóun bá bojú ẹ̀yìn òun léèyàn lẹ́yìn. Arákùnrin tí ó bá ní aya nílẹ̀ káàárọ̀ oòjíire kì í dá ọkọ ṣe. Tó bá dàbí ẹni pé ó fẹ́ kù díẹ̀ kí àtó, ìyá àti bàbá tó bí wọn a máa kópa nù. Ìyàwó títọ́jú kí ojú má bàa ti arákùnrin ọ̀hún. Ẹni máa jẹ́ ọkọ á jẹ́ aṣojú fún ìdílé tó ti wá. Àwọn ìdílé tó ti wá wọ́n á mọ ibi tí odò ìyàwó ọ̀hún ti ṣàn wá, torí wípé odò tó bá tójú ẹni kún kò lè gbé èèyàn lọ. Ṣùgbọ́n ẹ wo arákùnrin tó dìde lọ́sàn-án gangan tó mọ téèyàn ń wò lára obìnrin, tó kàn déédéé rí tó fáìn, ojú ẹ̀ pọ́n yóyóyó àbí ìbàdí ẹ̀ ti kẹni, tó ní ohun ẹ̀ láti fi ṣàyà. O mọ̀ ìdílé tó ti wá, o mọ àwọn ohun èèwọ̀ tó lè wà nínú ìdílé yẹn tí ò gbọ́dọ̀ dàpọ̀ mọ́ ibi tí ìwọ fúnra arákùnrin tó ti wá. Odò tó lè gbé ni lọ òun ni ìyàwó níní. Ìwọ arákùnrin tó fẹ́ bọ́ sínú odò yìí kì í ṣe odò tá à ń dá wọnú ẹ̀, nítorí ńgbà tí ọ̀rọ̀ náà ò bá rí bá a ṣe rò, alátìlẹyìn ló ń bá wa so okùn náà. Tó bá dàbí ẹni pé ó ti já, èyí tó ṣe pàtàkì jùlọ ní àwọn ìdílé ló ń mú okùn yẹn dání kó má jà á. Ìfẹ́ láàárín ọkùnrin àtobìnrin ó ṣe pàtàkì, ṣùgbọ́n ìyẹn kọ́ la fi ń ṣe ọkọ àtaya o. Ohun tá a fi ń ṣe ọkọ àti aya ó ju ìfẹ́ lọ, nítorí wípé àti lọ́kọ àti láya àwa káàárọ̀ oòjíire tí a ní ìrètí pa bá wa dalẹ̀ ni. Ìyẹn ló fà á tó jẹ́ wípé ìdílé tó máa ṣe ọkọ wọ́n á dúró nídúró wípé wọ́n á ṣe àyẹ̀wò ní gbogbo ọ̀nà. Àkókò tó tọ́ kí ọmọ tí ó tó ní ọkọ tó táya ní ká tó fún ní aya. Wọ́n á ṣe àyẹ̀wò tó dájú nípa ìdílé ibi tí ó bá dàbí ẹni pé ojú wọn wà láti mú aya fún ọmọ wọn. Ọkọ ìyàwó ni ẹni tí a ní ìyàwó ńlé tá a lè ṣe bàbá fún, a jẹ́ ẹni tí obìnrin lè gbọ́rọ̀ sí lẹ́nu, a jẹ́ ọkùnrin tó jẹ́ wípé a lè ṣe aláfẹ̀yìntì, a dẹ̀ lè kópa nínú ètò àwọn nǹkan ìdílé arábìnrin tí ó bá fi ṣe aya. Ìfẹ́ ṣe pàtàkì. Ètò ṣe pàtàkì nínú ọ̀nà káàárọ̀ oòjíire pa afẹ́ ní aya òun ni pé ká mọ ohun tí ọkọ ṣíṣe tó jẹ́. Ọkọ ṣíṣe ká ṣadé orí, ká ṣe ìlẹ̀kẹ̀ ọrùn, ká ṣe bàtà ẹsẹ̀, ká ṣe é fún arábìnrin tá a bá pè ní aya. Ká dẹ̀ lè tọ́jú ẹ̀, jíjẹ mímu tágbára wa bá ká. Ká gbìyànjú. Láyé àtijọ́ àwọn bàbá wa tí wọ́n jẹ́ àgbẹ̀, wọ́n á máa mú aya wọn, wọ́n á máa lànà fún kóun náà ní ọ̀nà owó àti ọ̀nà òwò. Arákùnrin tó bá wà nú ẹbí tí ó gbìyànjú láti bá a dá sí ọ̀rọ̀ aya níní, arákùnrin yẹn fún àwọn ìdílé ẹ̀ ní ààyè láti jẹ́ ọkọ ìyàwó. Nǹkan iyì, nǹkan ẹ̀yẹ òun ni pé ká ní ọkọ tí àwọn ẹbí ẹ̀ tá a mọ̀ wọ́n. Nǹkan pàtàkì náà ni, nǹkan iyì ni, nǹkan ẹ̀yẹ ni fún ọkùnrin tó ní aya
tó jẹ́ wípé tán bá wo ọ̀tún wọ́n á rẹ bí ẹ̀, tán bá wo òsì wọ́n á rí ẹbí ẹ̀, tán bá wo ẹ̀yìn wọ́n á rẹ bí ẹ̀, wọ́n bá wo wájú wọ́n á rẹ bí ẹ̀. Nítorí pé ẹni tó bá jẹ́ ọkọ ní ìlànà káàárọ̀-o-jíire, gbogbo ìwà tó bá ń hù gẹ́gẹ́ bí ọkọ, ìwà aṣojú fún ìdílé ni. Àwọn ìwàkiwà tó lè dojú ti ìdílé kò yẹ kó wà lọ́wọ́ ẹ̀. Aṣojú ìdílé tá à ń pè ní ọkọ fún arábìnrin, òun ni ẹni tó jẹ́ wípé ní gbogbo ìgbà kó tó di pé ó fẹ́ máa lọ ṣe àwọn ìwà bíi pé ká máa lọ pe obìnrin tí kò nídìí, a máa fi ọgbọ́n tó. Ìyàtọ̀ wà láàárín ọkọ àti ọkùnrin. Kò sẹ́ni tí ọkùnrin ò lè jarun pálù, ṣùgbọ́n ọkọ a máa ronú gidi, a máa ronú wípé kí n tó lọ jarun pálù obìnrin, nǹkan báyìí lè tìdí ẹ̀ jáde. Tó bá wá dípò tìdí ẹ̀ jáde, ǹjẹ́ màá lè fi ẹni yẹn ṣe aya? Ní pàtàkì jùlọ nílẹ̀ káàárọ̀-o-jíire, ohun tá a bá ní jẹ a kì í fi run mú. Lóde òní, ohun tó ń jẹ́ ọkọ ṣíṣe ní ọ̀nà káàárọ̀-o-jíire ó dàbí ẹni wípé ó ti dohun àtijọ́. Àìmọye àwọn ọkùnrin ọmọ káàárọ̀-o-jíire tó ní aya lọ́ọ̀dẹ̀ ni wọn ò lè ṣojúṣe fún aya wọn. Àìmọye àwọn ọmọkùnrin wa tá à ń pè ní ọkọ lóde òní, wọ́n á kẹ́rù wọn, wọ́n máa lọ bóbìnrin gbénú ilé. Ọ̀nà káàárọ̀-o-jíire ò gbà yẹn. Ṣùgbọ́n wọ́n á lójú tìlà. Wọ́n á lójú tìlà. Ẹ má gbàgbé o, kí làwọn wà tí àwọn bàbá ńlá wa fi lé wa lọ́wọ́? Ọ̀nà wo náà ní ká ṣe rìn? Ọ̀nà wo ni a gbọ́dọ̀ rìn kó lè tùbà, kó lè tùṣẹ́ fún wa tó? Ẹ̀yin olùgbọ́ mi, ìwọ ọkọ ìyàwó tó bá ní èèyàn lẹ́yìn, ṣe ni kó gbìyànjú kó ṣàtúnṣe. Gbìyànjú kó yí ẹ wípé ó pe ẹbí sí o, ó pe ẹbí sí o, tó ló ń dá ọkọ ṣe ní o. Ó ń déwájú, ó ń dẹjọ́, ó ń dẹ̀yìn, ó ń dásọ̀. Á túbọ̀ á túṣẹ́ fún yín o. Ìwà táwọn bàbá ńlá wa gbélé wa lọ́wọ́, ẹ jẹ́ ká yálò nú ẹ̀ tó. Ó tún dọjọ́ mi ọjọ́ rẹ o. Àjíhún kò rí sí ọmọ wòírà, wòírà kó má bàa rẹ rúkẹ́rú, òun ló ń kí yín o. Ó ní òní á sàn wá o. A ó rí fà, ó dìgbà.